Natasha Akpoti-Uduagha sẹ́nitọ̀ tó ń sojú àárín gbùngbùn Kogi tẹ́lẹ̀ ó ti rọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà láti dá àwọn agbófinró tó ń sọ tẹ́lẹ̀ padà fún un. Natasha ló máa sọ̀rọ̀ yìí ní ọjọ́bọ̀ Thursday lẹ́yìn tí ikọ̀ agbébọn kan máa kọlu ilé mọ̀lẹ́bí rẹ̀ tó wà ní Obey-Bahima ní ìpínlẹ̀ Kogi o. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn asòfin tẹ́lẹ̀ náà tó mọ̀ fi síta ó ní wọ́n ti ṣàlàyé wípé lásìkò tí àbúrò Natasha tó jí ọkùnrin tó máa lọ sí ìlú rẹ̀ pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe kan ó ní àwọn agbébọn òun ni wọ́n máa ṣọṣẹ́ o. Gẹ́gẹ́ bí Natasha gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó ní àwọn agbébọn òun wọ́n máa rò pé òun máa wà níbi àpéwò náà ni ó nídìí nìyẹn o tí wọ́n fi kọlu ilé tí wọ́n rò pé òun wà náà. Nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé o ní ọjọ́ ìṣẹ́gun Tuesday náà ó ní wọ́n ti bà ilé mọ̀lẹ́bí Natasha jẹ́ èyí tí ń ṣe ilé bàbá tó bí aṣòfin tẹ́lẹ̀ náà. Wọ́n ní gẹ́gẹ́ bí Natasha fúnra rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó ní níjẹta àbúrò mi ọkùnrin ó mú àwọn agbaṣẹ́ṣe kan lọ sí ìlú mi Ihima láti wo àyè tí wọn yóò lò fún àwọn aṣẹ́ kan tí mo gbà fún agbègbè mi. Àwọn agbébọn yẹn wọ́n rò pé mo ti dé sílé ni wọ́n sì wá kọlu ilé mọ̀lẹ́bí mi lálẹ́ ọjọ́ náà. Ọpẹ́lọpẹ́ àwọn ikọ̀ ààbò ara ẹni làbòlú ìyẹn civil defence àtàwọn aráàlú tó lé wọn lọ o. A ti fi ìṣẹ̀lẹ̀ náà a ti fi tó àgọ́ ọlọ́pàá agbègbè létí a sì dúpẹ́ pé wọn kò ṣe ẹnikẹ́ni léṣe. A rọ ọ̀gá àgbà ọlọ́pàá láti tètè dá àwọn ẹ̀ṣọ́ mi padà kíá o. Natasha ní káwọn aráàlú kí wọ́n má mikàn lórí ìṣẹ̀lẹ̀ yìí ó ní kí wọ́n sá máa ṣe àtìlẹ́yìn fún ìdájọ́ òdodo. Natasha ló sọ bẹ́ẹ̀ tá ò bá gbàgbé ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ó ní wọ́n máa kó àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ sẹ́nitọ̀ tẹ́lẹ̀ náà kúrò. Lẹ́yìn rẹ̀ wọ́n dá a dúró lẹ́nu iṣẹ́ fún oṣù mẹ́fà wọ́n ètò mú àdínkù bá owó oṣù rẹ̀. Gbogbo èyí ó máa wáyè látàrí ẹ̀sùn ìfi ìlọ̀kulọ̀ lọ nípa ìbálòpọ̀ èyí tí Natasha tó fi kan Godwin Akpabio olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà. Ọ̀rọ̀ náà òun ló mà di ohun tí wọ́n kọ̀wé ìfisoríṣiríṣi nípa ara wọn o tó sì wà nílẹ̀ títí di àkókò yìí. Ní Natasha Akpoti bá ń pariwo ó ní kí ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá ń dá àwọn ọlọ́pàá tó sọ̀ ń padà torí pé àwọn kan rèé wọ́n ti ń lépa ẹ̀mí òun o. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú èmi àti ìrè àníbáwọ̀ kúkọ̀ ọ̀wọ̀ láṣẹ Èdùmàrè a kú ojúmọ́ rè o.